àwọn ọmọ wa jẹun ìjọba dáràn o, ìgbẹ́ gbuuru pẹ̀lú inú rírun ni wọ́n ń pariwo, ilé ìwòsàn ló gbà wọ́n dúró. Eléyìí ni igbe àti ariwo tí àwọn òbí mú bẹnu ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Òdí ní akẹ́kọ̀ọ́ 18 tó ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tó wọ́n ti jẹ oúnjẹ ọ̀fẹ́ tí ìjọba ń pèsè fún wọn ní ìlú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rọ̀ di ìpayà àti àìbalẹ̀ ọkàn àti ariwo lọ́pọ̀lọpọ̀ láti ẹnu àwọn òbí nígbà tí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ọmọ ilé ẹ̀kọ́ St. James Primary School tó wà ní Owó Ọpẹ́ lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ tí ìjọba ń pèsè fún wọn, ìyẹn wholemeal, tí ilé ìwòsàn sì gbà wọ́n dúró. Lẹ́yìn ìgbà tí wọ́n jẹun ọ̀hún tán, igbe tí àwọn akẹ́kọ̀ọ́ náà mú bẹnu ni igbe inú rírun àti ìgbẹ́ gbuuru. Ìgbà àkọ́kọ́ kọ́ ni eléyìí tí àwọn ọmọ náà yóò jẹun ní ilé ẹ̀kọ́ St. James tó wà ní agbègbè Owó Ọpẹ́ ní ìlú Òṣogbo, níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti gbé ṣẹlẹ̀. 100 nínú àwọn ọmọ yìí ló lẹ́tọ̀ọ́ sí oúnjẹ ọ̀fẹ́ tí ìjọba ń pèsè fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wà nínú kíláàsì wọn. 18 nínú wọn ni oúnjẹ náà ló ti gba òdì lọ lára wọn báyìí lọ́jọ́ Ajé, ìyẹn ní ọjọ́ tàná. Ilé ìwòsàn ló sì gbà wọ́n dúró. Lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òyì tán, wọ́n ń ya ìgbẹ́ gbuuru, bẹ́ẹ̀ ni wọ́n sì ń pariwo inú rírun. Òbu ẹyin ni wọ́n sì fún àwọn ọmọ wa, àwọn òbí ni wọ́n ń pariwo káàkiri bẹ́ẹ̀ ní ìgboro ayé. Nínú fídíò kan èyí tó lọ lórí ayélujára, ó ṣàfihàn àwọn 3 nínú àwọn akẹ́kọ̀ọ́ tó dèrò ilé ìwòsàn nípasẹ̀ oúnjẹ tí wọ́n jẹ, ìyẹn oúnjẹ ọ̀fẹ́, nígbà tí wọ́n sì ń fa omi sí àwọn ọmọ ọ̀hún lára ní ilé ìwòsàn. Nígbà tí wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́, ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ó ní ìrẹsì pẹ̀lú ẹyin sísè ní oúnjẹ ìjọba tí wọ́n gbé wá fún àwọn lówùúrọ̀ ọjọ́ Ajé. Bí wọ́n sì ti ṣe jẹ oúnjẹ náà tán ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbọ̀nsẹ̀ tí wọ́n sì ń pariwo inú rírun. Àwọn ìyá àwọn akẹ́kọ̀ọ́ náà tún ṣàlàyé nínú fídíò náà yìí pé àwọn ń gbọ́ òórùn òbu ẹyin lẹ́nu àwọn ọmọ àwọn nígbà tí wọ́n padà dé ilé. Wọ́n ní bí àwọn ọmọ wọn ṣe ń pariwo inú rírun ni wọ́n sì ń ya ìgbẹ́ gbuuru, èyí tó mú kí àwọn máa kọminú lórí irúfẹ́ oúnjẹ tí olóúnjẹ tí ìjọba gbà láti máa ṣe oúnjẹ fún wọn tó sè fún wọn jẹ. Lásìkò ìṣèjọba ìjẹta ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ìṣèjọba Rauf Arẹ́gbẹ́ṣọlá, ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò oúnjẹ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ àwọn ìpele 1 dé 4 ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Wọ́n lo ètò yìí gẹ́gẹ́ bí ara ọ̀nà láti jẹ́ kóríyá fún àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè máa wá sí ilé ẹ̀kọ́ lọ́pọ̀ yanturu àti àwọn tí wọn kì í fẹ́ wá sí ilé ẹ̀kọ́ tẹ́lẹ̀. Ètò náà gbajúmọ̀ tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ìṣèjọba ààrẹ Muhammadu Buhari tó wà lórí ipò nígbà náà, òun náà tẹ́wọ́ gbà á tó sì lò ó gẹ́gẹ́ ní ẹ̀ka ìṣèjọba àpapọ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìṣèjọba tó ń tẹ̀lé Arẹ́gbẹ́ṣọlá, àwọn náà ń tẹ̀síwájú nínú wholemeal yìí, ìyẹn oúnjẹ ọ̀fẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademọla Adeleke ti pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀ṣọ́kà lórí irúfẹ́ oúnjẹ tí wọ́n sè. Àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn àti ìlanilọ́yẹ̀ fárá ìlú Kọ́lápọ̀ Álímì tó fi síta, ó ní àwọn akẹ́kọ̀ọ́ náà ti gba ìtọ́jú, púpọ̀ nínú wọn sì ti kúrò ní ilé ìwòsàn báyìí. Gómìnà Ademọla Adeleke ti ní kí wọ́n dáwọ́ oúnjẹ sísè náà dúró títí ìwádìí yóò fi fẹsẹ̀ rinlẹ̀ àti nǹkan tó ṣokùnfà kí àwọn ọmọdé wọ̀nyí kí wọ́n máa ya ìgbẹ́ gbuuru. Bákan náà ni wọ́n ti ránṣẹ́ pé gbogbo àwọn olóúnjẹ tó ń dáná oúnjẹ ìjọba wholemeal fún ilé ẹ̀kọ́ náà àtàwọn alákòóso ilé ẹ̀kọ́.